Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín ẹ̀yin ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn òde pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Etí tẹ́ máa fi ń gbọ́ wa mà ní di bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, gbèsè rè o, ó yí bíi táyà. Gbèsè rè o, ó yí bíi táyà. Gbèsè rè o, Nàìjíríà no dey táyà. Bẹ́ẹ̀ ni o, bàbá Tinubu tún ti gbé ìgbésẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n fi gbèsè ṣe Nàìjíríà ni? Tó bá jẹ́ pé bóyá wọ́n ń ka list onígbèsè, ó yẹ kí Nàìjíríà gbé kan o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé bàbá Tinubu tún ti bu ọwọ́ lù o? Pàápàá, ó ti bu ọwọ́ lù lónìí o. Ìyẹn historical loan, ìyẹn historical 54.99 trillion budget of restoration. 54.99 trillion. Ẹ̀yin èèyàn mi ẹ má fọ́. Bàbá Tinubu kúkú ti jẹ́ kó yé pé ó ń assure yín pé ṣe rí ẹkọ́nọ́mì Nàìjíríà ó máa yàtọ̀ lásìkò ìgbà tóun ti sign kínní. President Bola Ahmed Tinubu ní ìlú Àbújá ó sọ pé ṣe rí diligence and discipline focus. Ó ní òun ló máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ìlú yìí, ìyẹn ní lórí ẹkọ́nọ́mì ìlú yìí. Ó sọ pé ṣe rí 54.99 trillion budget yìí tóun sign into law. Ẹ wo, gbèsè rè o, ó yí bíi táyà. Gbèsè rè o, ó yí bíi táyà. Gbèsè rè o. Bẹ́ẹ̀ ni Senate President Godwin Akpabio, Speaker, House of Representatives Tajudeen Abbas àti Senate Committee Chairman on Appropriation ìyẹn Solomon Adéọlá ó ṣojú wọn nítorí wọ́n jọ kó wọn lọ jẹ gbèsè ní. Bàbá mọ̀ bóyá ó fi wọ́n dógò ní o. Bẹ́ẹ̀ ni o, wọ́n jọ kó wọn lọ jẹ gbèsè ní o. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n níṣẹ́ rí 54.99 trillion yìí. Ó máa restore, ó máa destabilize. Ó dẹ̀ tún máa ṣe kíni, ó máa mú ìdàgbàsókè wá fún 2025 budget of restoration. Ìgbédìde restoration, ìgbédìde àtọwọ́ bàbá Tinubu wá. Tí nìyẹn ni fáfáni wọ tó bá mọ̀, tí nìyẹn ni ìgbédìde látọwọ́ bàbá Tinubu wá. Ìgbédìde látọwọ́ bàbá Tinubu wá. Òun leléyìí o. Grab your copy. Nigeria must be restored now. Ish. Okay, they play. They play. Ẹ wo, ẹ ò ní pa wá. Ṣẹ́rí pàápàá jùlọ wọ́n ní àwọn ń sì kí ọjọ́ ọ̀la. Àwọn ń sì kí ọjọ́ ọ̀la fún gbogbo Nàìjíríà. Àkọ́kọ́ ni pé ọjọ́ ìsìn ti wà secured kẹ́ tó sọ tọjọ́ ọ̀tọ̀la. Bàbá Tinubu ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa. Ẹ máa gbọ́, revenue increased to 21.6 trillion from 12.37 trillion, reflecting our drive for fiscal efficiency. Àbí ṣèbí ara improve náà nìyẹn, ara restore kìíní tẹ̀fẹ́sọ̀ náà nìyẹn, fẹ́ restoration. Minimum wage náà àtẹ̀dúpẹ́ wọn ló ti gbé, ó ti bọ́ sí 70. Ṣùgbọ́n my brother, pẹ̀lú situation of Nigeria ń sìn, tó o bá yọ owó mọ́tò gan nínú 70,000 salary ẹ̀, bóyá gan ló máa ní 35,000. Ìyẹn ló ń pè ní corporate beggar, corporate slave. Ẹ wo gbogbo ọmọ Yorùbá, à ń sọ fún yín wípé ìmú ìgàn, bẹ́ẹ̀ ni wọ́n ti mú wa ní gan, wọ́n ti mú wa ní pọ̀pọ́, wọ́n ti rò bẹ́ẹ̀ làwọn ṣe gọ̀. À ń sọ fún yín pé kẹjẹ ká pín orílẹ̀-èdè. Ẹ tún gbọ́ báyìí, 54.99. My brother, welcome to Nigeria, the country of a debtor. Ìlú àwọn onígbèsè tó jẹ́ wípé ìyá yìí, gbèsè yìí ó pọ̀. Gbèsè rè o, ó yí bíi táyà. Gbèsè rè o, ó yí bíi táyà. Ẹ máa wo, ẹ já fún wọn lóṣù díẹ̀. Ẹ kàn gbọ́ pé the president has bought another jet. We spend so many trillion on another. Ó ti yẹ. Ejò ló gbé 36 million mi. Bẹ́ẹ̀ lọ́wọ́ yìí, bóyá kéèké ló máa wá ta 1 trillion lọ́wọ́ yìí. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá Nation la fẹ́. À ń pariwo pé kẹ́ ẹ jẹ́ ká bọ́
à ń pariwo pé kẹ́ ẹ jẹ́ ká gba òmìnira, à ń pariwo pé kẹ́ ẹ jẹ́ ká fi gbogbo ìgbé ayé wàhálà yìí lẹ̀ kóníkálukú lè lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹni rọ́ ẹni one Nigeria, God bless Nigeria. If you have the dream of God bless Nigeria, my brother, you are gone. Bẹ́ẹ̀ ni ó ti lọ tó tètè mọ̀, nítorí pé there is nothing good in Nigeria anymore. Kò sí nǹkan kan tó sún wọn mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó sún wọn mọ́. Everybody, gbogbo wọn kò sí ìtò fẹ́ rẹ́dí àti ṣe kíni láti tún ìlú ṣe mọ́. Wo tó bá ní lọ́kàn pé ẹni ilé ló máa ṣe tí ìlú máa dáa, my brother, we are just only deceiving ourselves. We are just only deceiving ourselves. Ẹ̀yin náà wo Merenda, ìyẹn speaker tí wọ́n yàn wọlé, ó ti acquire 24 luxurious SUV pẹ̀lú bí economy bó ṣe lé yìí, my brother, we just start. Owó ẹ̀kọ́ ẹ wo improvement o. Ìyẹn Honourable Mojisola Merenda ó ti purchase a fleet of luxurious vehicles including 10 armored Toyota Land Cruiser worth 620 million. Kò easy, kò gbọ́dọ̀ má purchase. The beginning of Obasani is the fear for Madam Mojisola. Kò easy. Màmá onímọ̀mọ́ ò fẹ́ kú ni nígbà tó rí wípé ìgbà tí Ọbaṣá kó gbogbo àwọn ọlọ́pàá tó kó gbogbo everybody lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin, kò sẹ́ni tó sọ̀rọ̀. Màmá oníbàbá yà lọ kó mọ́tò jọ, ó tún purchase 40 Toyota Prado SUV. Gbogbo ẹ̀ náà ṣé ká sọ pé ó fẹ́ fi ṣe ẹ̀ṣọ́ ààbò fúnra ẹ̀ ni, pẹ̀lú bí ìlú ṣe lé yìí kí èèyàn kan máa ra gbogbo nǹkan yìí. Ẹ ti mọ̀ wípé kò sí kankan mọ́, gbogbo ẹ̀wọ̀ ẹ̀yà mẹ́yẹ bàbá mi, ẹ jẹ́ ká gba òmìnira, ẹ jẹ́ gba òmìnira kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni ṣẹ́rí ọ ti pín ilé House of Kini báyìí sí. Àwọn kan ti wà fún sẹ́ẹ̀tì Ọbaṣá, àwọn kan ti wà fún sẹ́ẹ̀tì ìyá Mojísọ́lá. Ṣé àwọn tá a pè ní tó ń bọ̀ wá tukọ̀ orílẹ̀-èdè, ṣé àwọn tá a sọ pé ń bọ̀ wá tukọ̀ orílẹ̀-èdè? Ẹ wo ẹja kúrò ń dìdò erémọdé ni. Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ìyá mi bàbá mi ẹ bá wa ṣí ẹ̀, ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Yorùbá nation ló lè ṣe o. Òmìnira ilẹ̀ Yorùbá òun la fẹ́. Bẹ́ẹ̀ ni there is nothing Nigeria again. Kò sí kankan lórílẹ̀‐èdè mọ́. Divide this country, let everybody go. Ẹ jẹ́ kó ní kálukú lọ. Ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá mi like, ẹ share, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ o. Ẹ jẹ́ yàwọn èèyàn pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. La fi ń sọ pé a ó máa bẹ̀ ọ́ bí ẹni bẹ ṣu àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ nù. Gbogbo ẹni tó bá láò ní dé, òun máa láò ní dé bá. Ó dàbọ̀.